Alhamdulillahi wa kafa wa salatu wa salamu ala rasulihil mujtaba. Atúndà ọpẹ́ fún Ọlọ́run, atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Àlékún ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run ọlọ́bàníṣẹ́ fún Ànábì wa Muhammad. Níjẹ̀lò nígbà tí à ń ta àtàpínsẹ̀, afarasábẹ̀ ẹ̀ṣọ́ àtààbọ̀ Ọlọ́run, àwa la tún wá pàdé ara wa ní òní. Abẹ́lọ́run bá subhanahu wa ta'ala bá a sì jọ ń pàdé nídìí ìgbọ́rọ̀ Ọlọ́run ọba yìí. Abẹ́lọ́run bá ta'ala kó jẹ́ àjọ kójọ náà gbàlùjánnà onídẹ̀ra qala la ilaha illallah. Ìjókòó tòní lágbára Ọlọ́run ọba àdábù qada ilẹ̀ hájà òní á máa mú ẹnu bà. Ìnípa sọ wípé ẹni tó bá ní ẹ̀gbin kékeré àbí ní ńlá tó bá ní lára, àníró ẹni bẹ́ẹ̀ ẹ̀rùn tó bá kí kò ní jẹ́ tẹ̀wọ́gbà àfikọ́ yàrá wípé ó ń ṣe àlùwàlá náà. Ọ̀dà ẹni tó wá ṣẹ̀yọ tí ò tí ì tà ń bà, báwo ni ó ṣe ṣe? Tàbí kí tè láwọn ẹ̀kọ́ ètí Islam gbé kalẹ̀ fún wa tá bá fẹ́ bíya bùkátà wa. Tá bá ń sọ nípa bíbíya bùkátà, à ń sọ nípa pé èèyàn fẹ́ ṣèyọ, èèyàn fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀, kí làwọn ìlànà náà? Ẹlòmíì tó bá fẹ́ ṣẹ̀yọ báyìí, ibẹ̀ ni ó ti ṣe gbogbo àròyé tó fẹ́ ṣe pátá, ibẹ̀ ni ó ti ṣe tán. Òun àti kejì rẹ̀ wọ́n jọ lọ, yálò náà fẹ́ bíya bùkátà ni àbí ò bíya bùkátà, wọ́n máa sọ̀rọ̀ rojọ́. Ẹlòmíì yóò máa ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́, yóò máa láfẹ̀ẹ́. Ẹlòmíì kí ni àwọn ẹ̀kọ́ tí Islam ti gbé kalẹ̀ fún wa lórí abala yìí? Eléyìí ni àwọn nǹkan tí a máa gbé yẹ̀wò. Èmi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tọ́lọ́run tó ṣe mí ní mùsùlùmí, torí pé gbogbo nǹkan pátápátá oníṣẹ̀ríà Islam ń lo kọ́nú. Àní Yorùbá sọ wípé kò sí bá ṣe rìn torí ò ṣe ní mì. Tó wá gbọ́ Islam yé dáadáa tó lẹ́kọ̀ọ́ tó jíndò, ó yẹ ṣe kó rìn kí kórí ọmọ mi o. So níjókòó ìlágbára Ọlọ́run ọba àdábù qada ilẹ̀ hájà òní àmà ṣe àgbéyẹ̀wò rẹ̀. Lábala yìí a ó kọ́ sọ nípa àwọn nǹkan wo ló jẹ́ dandan fún ẹni tó ń bíya bùkátà láti kọ́kọ́ ṣe. Bákan náà àwọn nǹkan wo ló jẹ́ ìwọ̀ fún láti ṣe, àwọn nǹkan wo ló jẹ́ makruh tí wọ́n kọ̀ fún ẹni bẹ́ẹ̀ láti ṣe, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn nǹkan tó ṣe wípé a ṣe àgbéyẹ̀wò rẹ̀ lágbára Ọlọ́run. Èkíní, ma yajibu inda qada ilẹ̀ hájà, ń tó pọn dandan fún àtọ́ yẹ ká mójútó, tó yẹ ká ṣe nígbà tá a bá fẹ́ bíya bùkátà wa. Nǹkan àkọ́kọ́, satrul awra, ìhòhò rẹ̀ ó bò ó. Ẹni pé ó fẹ́ ṣẹ̀yọ, ó fẹ́ bẹ̀rẹ̀ láti tọ̀ lẹ́tọ̀ jẹ́ ọkùnrin àbóbìnrin, kìí ṣe pé lókè náà ló ti máa tú gbogbo ẹ̀ tó gbé gbogbo lẹ̀ sí ó ti á sílẹ̀ kó tó di pọ́ lọ́ọ̀lẹ̀. Ó ti súnmọ́ sálẹ̀ tán padà kó tó di wípé ó tiẹ̀ wá tú aṣọ. Ẹni pé ọ̀ọ́kọ́ bọ ìhòhò rẹ̀ náà, ó sì dáa pọ̀ nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀, yálà ó fẹ́ ṣẹ̀yọ ni, gbólóhùn bísímìláì wí láwì sínú, ìyẹn ni ó máa jẹ́ gàgá láàrin rẹ̀ àtàwọn àǹjànú àbọ̀yàn míì tí ó fi máa jẹ́ gàgá láàrin rẹ̀ àti wọ̀nyí. Ni pé nǹkan àkọ́kọ́ ni pé satrul awra, ìhòhò rẹ̀ kọ́kọ́ bò mọ́. Nǹkan ẹlẹ́ẹ̀kejì, atanazzuhu an isabati najasa, rípò gbéra rẹ̀ jìnnà, rípò fọ́ra rẹ̀ mọ́. Má jẹ́ pé bó o ṣe ń ṣẹ̀yọ, bó o ṣe ń tọ̀n, ara òkúta ló ń tọ̀ sí, bó o ṣe ń ta sí ló náà ń ta sí ọ lára padà. Eléyìí léwu pọ̀ o. Kódà lára àwọn okùnfà tí máa ń jẹ́ kéèyàn ó jìyà nínú sàárè ńlọ́wọ́ o. Ẹni pé tó bá fẹ́ ṣẹ̀yọ, wábi tí ó dẹ̀ dáadáa tó ra ṣẹ̀yọ sí, tí ò ní jẹ́ pé bó o ṣe ń tọ̀n nìtọ́ náà máa ta sí ọ lára padà, tí ó máa dà sí ọ lásọ, tí ó máa dà sí ọ ní ara tó sì ní bìkítà. Àìbìkítà ìyanu sàárè lèèyàn fi ń ṣeré o. Òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam marra yawman bi qabrayn, Ànábì ré kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì kan níjọ́ kan. Ó wá ń sọ fún sàábé tí wọ́n jọ lọ wípé wo sàárè méjì tá a gbẹ̀gbẹ́ wọn kọjá innahuma la yu'adhaban, àtòkù kìíní àtòkù kejì wọ́n ń fìyà jẹ wọn lọ́wọ́ o. Wa ma yu'adhabani fi kabir, ṣùgbọ́n tọ́kàn ṣe ńlá àná ni wípé n tí a ń torí ẹ̀ jìyà lé lórí kìí ṣe ń tọ́ lágbára débi pé táwọn bá fẹ́ ṣe tí wọn ò ní ṣe é. Tàbí ká tiẹ̀ sọ wípé lójú wọn n tí a ń torí ẹ̀ jìyà lé lórí kìí ṣe nǹkan ńlá. Ọwọ́ rẹ̀ ẹ̀hẹ́ ni a fi mú, ojú kò tó nǹkan ni a fi wò ó, ló fi á wá pé
bala innahu kabir bí kò sí pé nǹkan ńlá ni o. Kí wàá ní tóbi tí a fi ń jìyà amma ahaduhuma fakana la yastanzi'u min al-bawl. Ìkànnà méjì tó bá tọ̀ kì í tábà, tó bá tọ̀ kì í ṣe àkíyèsí, kì í bìkítà bóyá ìtọ̀ ọ̀dà sí ńlá àbí ọ̀dà sí ńlá sọ, kì í kún ńlá. Ó sì wà nù hadithi míì wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó ṣe okùnfà àyà fún ọ̀pọ̀lọpọ̀ ìdánù sàárè láti bí ìtọ̀ ni o. Ẹni pé a ń láti ṣe àkíyèsí ara nígbà tá a bá fẹ́ ṣẹ̀yọ́, kárí wípé ẹ̀yọ́ kò máa ta sí aláàpadà. Bí bẹ́ẹ̀ bá kọ́, èèyàn ń fìyànù sàárè, èèyàn fi ń ṣeré nù o. Nígbà tó bá wá ṣẹ̀yọ́ tán, yálà ó ṣe gátán ni àbí bẹ́ẹ̀ tí ẹ̀ kọ́ ó ti ẹ̀ ṣègbọ̀nsẹ̀ tán, gẹ́gẹ́ bí mùsùlùmí ó pọn dandan fún ọ láti rí wípé ó bomi ó fi tábà. Kódà ìtọ́ dájú ni wípé antajma bayna al-istijmari, yẹn ni pé kọ́kọ́ wá bí tíṣù pépà kan kọ́kọ́ fi tún ojú ara ṣe náà kó tó di wípé ọ wàá lo omi. Lára àwọn nǹkan tó pọn dandan fún nínú bọ́ọ̀ bá alágbára méjì so omi òun láti rí wípé o lò ó láti lè fi ṣe ìmára. Látàrí àdìs tí wọ́n gbà wá òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alaihi wasallam bí Anas bin Maliki bí ó ṣe gbà wá, ó ní bí òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alaihi wasallam tó bá fẹ́ lọ bíyà bùkátà rẹ̀, òun àti ọ̀dọ́mọdékùnrin kan àwọn a máa kọ́wọ̀ lẹ́yìn pẹ̀lú ànábì, àwọn ò tún bá mú pọ̀pá lọ́wọ́, fi omi tí ó fi tábà àwọn ò gbé lọ́wọ́. Sọtọ́ bá débi tí ó ti bíyà bùkátà, ife omi yóò gbà, ànábì ó wà fi tábà. Ìnípọ̀ pọn dandan fún èmi àti ẹ lẹ́yìn ìgbà tá a bá ṣẹ̀yọ́ tán, a bá ṣe gbọ̀nsẹ̀ tán, kárí wípé àtábà. So lábalábẹ́ àkíyèsí kan tó ń bẹ o, bíyàn bá sọ́nù ṣẹ̀ríà ìsìláàmù, èyí torí iṣó kíyàn wá lọ tábà o. Gbẹ̀ẹ́ mo só ni ẹni tó wá lọ fẹ́ lọ àwọn fẹ́ lọ tábà ni, èyí tábà fún so. So ìgbọ̀nsẹ̀ àbí ẹ̀yọ́ ní tá a máa tábà fún un. Tọ́yì lẹ́yìn jáwọn nǹkan tí ó pọn dandan fún ni láti ṣe nígbà tí a bá ń bíyà bùkátà. Àwọn nǹkan bẹ́ẹ̀ tó ṣe pé èèwọ̀ ni èèyàn ò gbọ́dọ̀ dánwò nígbà tí èèyàn bá ń ṣe gá àbí èèyàn ń ṣe ẹ̀yọ̀ lọ́wọ́. Nǹkan alákọ̀ọ́kọ́ istiqbalul qibla, kéèyàn ó dojúkọ ibi tá a máa dojúkọ ńgbà tá a bá fẹ́ kírun, tàbí kéèyàn ó kọ̀yìn síbẹ̀. So èèwọ̀ ni o nígbà tí èèyàn bá ń bíyà bùkátà ẹ̀ ń lọ. Bó tilẹ̀ pé àwọn àfáà padà tẹnubọ̀ pé táyé pé ní pápá ńlẹ̀yàn bá wà tí ò ní sí nǹkan kan tí ó jẹ́ bí gàgà láàrin èèyàn àti kíbla, wọ́n níbẹ̀ ni ọ̀rọ̀ yẹn ń lọ bá mu. Torí pé wọ́n rí òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alaihi wasallam tó náà ṣe bí ẹni tí ó ṣe bẹ́ẹ̀. Náà afáàfẹ́ anígbẹ̀tọ̀ òun ló sọ pé àmọ́ ṣe báyìí ló tún wá ṣe báyìí. Wọ́n táyé pé nínú ilé láàrin ìlú bá ní kò sí ní tó burú. Ṣùgbọ́n táyé pé nínú pápá tí ò sí gàgà láàrin wa àti kíbla, so níbẹ̀ èèwọ̀ ni fún ni láti dojú ẹ̀gbin tàbí láti kọ̀yìn ẹ̀gbin sí kíbla. Níbàámu sí hadith ètí ń gbà wá látọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alaihi wasallam tó sọ pé idha ataytumul gha'ita, tẹ́ ẹ bá wá síbi tẹ́ ẹ ti fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀, fala tastaqbilul qiblata, ẹ má dojú ẹ̀gbin kọ kíbla o, ààyè àpọ́nlé tẹ́ ẹ fi ń kírun tẹ́ ẹ fi ń jọ́sìn fọ́lọ́run. Bákan náà wala tastadbiruha, ẹ má tún kọ̀yìn ẹ̀gbin sí kíbla. Bó lẹ́ṣẹ̀ wá ṣe ànábì wa kọ́ wọn. Bó tilẹ̀ pa àti ẹnu àwọn àfáàtì sọ wípé àwọn ará Màdínà ni ọ̀rọ̀ yìí ń bá wí, ṣùgbọ́n al-ibratu bi'umumi al-lafzi la bi khususi as-sabab. Lára náà tún ni pé tó bá fẹ́ ṣẹ̀yọ́, èèwọ̀ ni fún ọ láti tọ̀ sínú omi adáregún, omi tó ṣe wípé kìí sàn lọ síbi kankan. Nínú hadith òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alaihi wasallam sọ pé la yabulanna ahadukum fil ma'i rakidi alladhi la yajri, ẹnì kankan nù yín kò tún gbọ́dọ̀ tọ̀ sínú omi adágúnmá, omi tó ṣe pé kìí sàn lọ kìí sì sàn bọ̀. Nínú ẹgbàwọ̀rọ̀ mi fil ma'i da'imi, omi tí ó dúró lọ sí gidigbére tẹ́kú bí ó ṣe wà nù tí è sàn lọ. Kíni tó fa eléyìí ni wípé irú omi báwọn tó bá tún wá ń tọ̀ bẹ́ẹ̀, àìmọye àwọn dìsísì oríṣiríṣi òní ọmọ tibẹ̀ jáde, ẹ̀fọn nǹkan gbogbo ẹ̀ òní ọgbà bẹ̀. Lára ẹ̀ bákan náà tún ni pé ìrẹ́tọ̀ bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ àbọ̀ fẹ́ ṣẹ̀yọ́, Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ àpọ́nlé ni, èyí mú lọ sí tọ́ílẹ̀tì o,
èyí mú wọ ilé ẹ̀gbin o so èèwọ̀ ni fún ọ láti ṣe bẹ́ẹ̀. Ẹnìkan wá fún nákàlẹ́ kan ní pẹ́tọ̀ Kùránì o inú ilé ẹ̀gbin ni kò ti máa kà o má délé yùn lóhùn nákàlẹ́ ibú ni ló fún ọ so Kùránì a kì í mú wọ ilé ẹ̀gbin. Tó bá ṣe wípé arówó ni wá han Kùránì síbi la ilaha illallah lápèjúwe àwọn èèyàn wà níbi owó rìálì ní Saudi so wọn kọ la ilaha illallah wọn kọ síbẹ̀ so wọ́n á mọ̀ sọ pé wọ́n ti sọ pé ká má mú nítorí kọ́ lọ́nba ń bẹ́ẹ̀ wọ́n ti ní á má mú wọlé ẹ̀gbin kọ́ wá fowó ta wọn ó jí lọ o mọ́ yà dìndìnrín o so fi sínú àpò rẹ tọ́jú ẹ̀ dáadáa so làlórí tó bá rẹ̀ ni fún so kọ́ fún yàn kábọ̀ ọmọ dání eléyìí lóore púpọ̀. Ìyẹn jẹ́ àwọn nǹkan tó ṣe pé ó jẹ́ ìwọ̀ fún ni láti ṣe nígbà tí a bá fẹ́ bí ya bùkátà ẹ̀ ni. Àwọn kan wà tó sọ wípé wọ́n fẹ́ fún wa láti ṣe inda qada'i al-haja wọ́n fẹ́ kó jẹ́ pé amójútó à ń ṣe nígbà tá a bá fẹ́ bí ya bùkátà wa. Nǹkan àkọ́kọ́ al-ibti'adu anin nas ó fẹ́ ṣẹ̀yọ́ ni ó fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ ni ní pàtàkì jùlọ ó fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ jìnnà síbi tí àwọn èèyàn wà. Ìgbà tó ń jẹun ìwọ nìkan ló dá jẹ òórùn rẹ̀ gan ò jẹ́ kí wọ́n gbóòórùn oúnjẹ tó jẹ. Nígbà tó bá fẹ́ máa ṣe tó bá fẹ́ máa tú dànù má fáwọn èèyàn ní tí ọ̀dà ẹlòmíì bá ń yàgbẹ́ báyìí pàpàpàpàpàpàpà òní yóò máa dùn so wọn àfẹ́ kó o fi sùtá kan ẹlòmíì so ẹni wípé wọ́n fẹ́ ká jìnnà síbi tí àwọn èèyàn bá wà. Nǹkan lẹ́ẹ̀kejì ni pé tó bá tún fẹ́ wọlé ẹ̀gbin òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ó tún kọ́ àní ntàwí tá a bá fẹ́ wọ̀ bẹ̀. Mo gbọ́ nípa arákùnrin kan tó ṣe wípé ó wọlé ẹ̀gbin nílé ẹ̀gbin tó wà náà lẹ́jọ́ sì ti sápa. Mo ní àìlẹ́kọ̀ọ́ nípa súnà Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ńlọ́fà látàrí pé ilé ẹ̀gbin tó fẹ́ wọ̀n ibi táwọn àǹjànú lára àwọn àyè tí wọ́n máa gbé ńlọ́wọ́ bóyá ni nígbà tó wọlé ẹ̀gbin bóyá máa àǹjànú lọ́tẹ̀ lórí mọ́lẹ̀ tẹ́lẹ̀ wàá dáṣẹ̀ rí àfún tó wàá dejò tó wàá sàn. Mọ̀ bẹ́yàn bá lẹ́kọ̀ọ́ nípa súnà Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam yóò mọ̀ wípé nǹkan kan bẹ tó yẹ kéèyàn ò wí kó tó di pé yóò tiẹ̀ dẹ́ṣẹ̀ wọ ilé ẹ̀gbin. Bí yóò bá dẹ́ṣẹ̀ wọlé ẹ̀gbin ẹsẹ̀ àlàáfíà ẹsẹ̀ òsì ńlá ọkọ̀ tààrí síwájú. Bákan náà nígbà tó bá fẹ́ jáde kúrò ńbẹ̀ ẹsẹ̀ ọ̀tún ńlá àkọ́kọ́ tààrí síwájú kó tó di pé a fi ẹsẹ̀ òsì tẹ̀lé. Lára àwọn nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam tọ́kọ̀ wa pé káwé ni pé bismillah allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ithi tó bá ti wí lẹ́yìn ọlọ́run ti là ọ́ ọlọ́run ti kó ọ yọ. Ìtumọ̀ tó wí ni wípé ìrẹ́lọ́wọ̀n bá wà lámì wá kó mi yọ kó ń bí ṣùtá àwọn àǹjànú akọ àti àwọn àǹjànú tí a jẹ́ ààbò. Níbi tó bá ti wí lẹ́yìn tó wọlé pẹ̀lú ògbọ́lọ́run tó fi ṣègbọ̀nsẹ̀ tẹ̀kan aburú kankan ò ní í ṣe ọ́. Ó ti á bí àbùkátà rẹ̀ tán istinjau ó yá sí istijmalu jù síwájú kọ́ wá fi istinjau kò fi lé ẹni pé ọkọ̀ tún ojú ara fi pépà ọkọ̀ fi nu ojú ibi tó fi ṣe ẹ̀gbin tán lẹ́yìn náà kò tún wá fi omi kó fi tẹ̀lé kó lè bá dàbí àwọn ará Madina àwọn tó ṣe wípé wọ́n máa ń kó méjèèjì papọ̀ nígbà tí wọ́n bá fẹ́ ṣe ìmára tó jẹ́ pé àyà sọ̀kalẹ̀ nítorí wọn. Yẹni pé ní tí wọ́n fẹ́ kí a wí nígbà tá a bá fẹ́ wọlé ẹ̀gbin òun lélẹ́yìn tó bá jáde kó ń bẹ̀ tán gbólóhùn lẹ́yìn ìgbà tó bá náà ṣe ọ̀tún síta tán tó kó ń bẹ̀ gufranaka gbólóhùn tó wí nù yẹni pé ọlọ́run foríjì mi o. A sì tún rí náà àdéhìí wípé èyí ó tún sọ pé alihamudulilayi lẹ́dí àǹfààní mo mà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ó kó mi yọ ọba tó fún mi ní àlàáfíà wọn lẹ́yìn ó tún wí gbólóhùn. Àdéhìí kò múná dóko ètò múná dóko oníkàṣe gufranaka ìjókòó tí ń bọ̀ lágbára ọlọ́run bá a tún máa tẹ̀síwájú abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala owó tẹ ojú tẹ fi ń wò wá ọlọ́run ìníjọ́ fọ́ o kò ní di ànáwó lé o èyí tẹ fi ń gbọ́ wa ẹ̀ nínáwó lé lórí o àtàwa àtìyínsẹ́ àdìjọ́ wọ àlùjánnà onídẹ̀ra ni. Ìjókòó tí ń bọ̀ lágbára ọlọ́run láti máa pàdé bídhnillahi ta'ala títí àkókò náà ma'as salama.